ní Ewékòró local government we have 10 wards. Okay. So 10 wards náà ni ó create chairman kankan ní wọ́ọ̀dù tiẹ̀. ó lè ń ṣe jẹ́ alága ward 10. ó dàbí tí wọ́n bá fẹ́ dìbò náà ni bí wọ́n ṣe máa ń yan councillor ní Ewékòró local government. Councillor ta nínú ojú mẹ́wàá ní gbogbo Ewékòró local government. So bẹ́ẹ̀ náà ló ṣe wà ní ìgbìmọ̀ barring council. So gbogbo Ewékòró Obada ní ward 10. So èmi tí mo dẹ̀ wá níwájú yìí náà ni chairman council of barracks Obada ward 10. ẹ̀yin ni alága gbogbo àwọn yẹn. Bẹ́ẹ̀ni. tó sì jẹ́ pé lábẹ́ ẹ̀tọ́dọ̀ yín gan ward 10 yẹn àwọn baálẹ̀ tún wà ní abẹ́ ẹ̀tọ́dọ̀ yín. Bẹ́ẹ̀ni. ẹ wá jẹ́ ká wo báyìí. à ń sọ̀rọ̀ Ewékòró local government. Obada ward 10. ǹjẹ́ ìbáṣepọ̀ kan wà láàárín ẹ̀yin pẹ̀lú ìjọba ìbílẹ̀ tí ẹ wà ní ọ̀dọ̀ wọn ìyẹn Ewékòró local government? àjọṣepọ̀ wo dẹ̀ ni? àjọṣepọ̀ tó dá wà ní ìdí ni pé ní Ewékòró local government ṣe mọ̀ pé mo sọ fún yín ní ẹ̀kan pé we have 10 wards. bẹ́ẹ̀ni. So gbogbo 10 wards yẹn pátápátá báwa ṣe wà ní Obada ward 10 tí àwa ń ṣe ìpàdé a ní ẹ̀tọ́ láti yan èèyàn mẹ́ta mọ́ chairman tó máa ṣaṣojú wọ́ọ̀dù wọn ní local government. báwa ṣe wà ní bẹ́ẹ̀ mi ṣe jẹ́ chairman wọ́ọ̀dù mi èmi tún sì nọ́gà ọ̀gá ti tèmi òun ni Bára Akínwándé. So àwọn ní chairman local government council of barracks Ewékòró. So àwa wá wà ní abẹ́ wọn ní ward. So bẹ́ẹ̀ mi ṣe jẹ́ chairman sìn èmi máa ń yan èèyàn mẹ́ta mọ́ mi àwa máa represent ward ní local government. tó dẹ̀ pé bẹ́ẹ̀ náà ni gbogbo ward tó kù náà ṣe máa yan èèyàn tiwọn náà. So ìyẹn náà fi fọ́ọ̀mù local government ESCO tí adẹ̀yàn chairman nínú wa náà tó jẹ́ pé ẹni tí mo sọ yẹn náà ni chairman wa ní ibẹ̀ tàdé máa ń ṣe meeting ní every first Tuesday of the month. tó dẹ̀ pé gbogbo àwọn aṣojú ìjọba náà máa ń wà nínú meeting yẹn. nínú pàdé tí a máa ń ṣe. first Tuesday of the month. ti gbogbo oṣù. tó bá jẹ́ dùn ọkàn wa a máa sọ fún ìjọba. tó bá jẹ́ dùn ọkàn ìjọba náà máa sọ fún wa. sòun tá a bá ti gbọ́ ń bẹ̀ ni àwa náà máa wá sọ padà ní wọ́ọ̀dù gẹ́gẹ́ bí àbọ̀. So ohun tí àwọn local government náà bá ti gbọ́ òun àwọn ní local government wa yẹn náà àtúnyàn ESCO náà tó ń represent wa ní state. Ní state level. So àwọn yẹn náà tó bá ti gbọ́ ní state máa wá jábọ̀ fún wa ní local. ohun tá a bá ti gbọ́ ní local àwa máa jábọ̀ ní ward bá a ṣe ń ṣe ètò ìjọba barring in council. ètò ààbò lọ́dọ̀ tìyín ní Ìjẹ̀jà Ìlẹ́jìrì lábẹ́ yín gẹ́gẹ́ bí baálẹ̀ báwo lẹ ti mú sí báwo lẹ ti ń ṣe. ẹ ṣe púpọ̀ rútu a ò ní dààmú. àbí ìpèníjà wo gan-an lẹ̀ ń kojú tààrà. ní bàjẹ́ nígbà tí a bá ti sinmi ẹnu ohun tá a bá ń fẹ́ ó máa wá sí ìmúṣẹ. ṣùgbọ́n ṣáà tí wọ́n bá ti ń sinmi ẹnu nígbà míì sísinmi ẹnu kò tún nǹkan ṣe o àfi kéèyàn sọ̀rọ̀ síta. bẹ́ẹ̀ni. mo rántí nígbà díẹ̀ sẹ́yìn tí a ní challenges ní Obada general nípa àwọn ajínigbé. So a fọhùn síta a dẹ̀ dúpẹ́ náà commissioner of police nígbà CP Bankole kódà àwọn gan síwájú ètò ààbò wá sí ibẹ̀ ní ọjọ́ náà tí wọ́n wá fúnra wọn tí wọ́n dẹ̀ ṣe àwọn kan tí ó yẹ kí wọ́n. láwọn ìgbà tí ìjínigbé ń ṣẹlẹ̀ ń. bẹ́ẹ̀ni tí wọ́n dẹ̀ ṣe àwọn kan tí ó yẹ kí wọ́n ṣe àdẹ̀dúpẹ́ náà rọ̀ ń pé nǹkan bẹ́ẹ̀ kò sí mọ́ ní Obada wà ní peace because gbogbo àwọn tí wọ́n wà ní díẹ̀ náà ni àṣírí wọn tú pátápátá síta tí ojú wọn wọ̀n síta kedere pátápátá. So àdúpẹ́ so nípa ètò ààbò ní Obada àdúpẹ́ ní ọwọ́ àwọn tí wọ́n ti gbé wá tó ń jẹ́ DPO retired Alhaji SARS nígbà yẹn àwọn náà ṣiṣẹ́ ní Obada wọ́n ṣe dáadáa. So ẹni tó tún wà ń bẹ̀ ń sìn náà ọ̀gá wa jẹ́jẹ́ wọ́n jẹ́jẹ́ ní ojú ni tó bá ti di pé ká ṣiṣẹ́ iṣẹ́ tí wọ́n gbà kódà wọn kì í fi iṣẹ́ palẹ̀ ní wọn tó bá ti gbọ́ báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ni.